Nàìjíríà máa dáa. Ṣe rí a ti ń gbọ́ tipẹ́ ó dáa kéèyàn ó nírètí, ṣùgbọ́n àwọn ìrètí kan wà tó yẹ pé ìrètí wọ́n orin kan mo fẹ́ rántí nínú orin chọ́ọ̀chì. Ó ní ìgbàgbọ́ tí ń ṣẹ́gun ìrètí tí kì í ṣá. Ṣe rí téèyàn bá ní ìrètí pé Nàìjíríà ṣì máa dáa, ìrètí yẹn ti ṣá. Ṣebí gbogbo aráàlú náà ń sọ ń sìn pé ìlú le o, ìjọba Tinubu o, gbogbo ẹ̀ le kókó o. Wọn àti ẹ̀gbọ́n gbọ́ bí wọn gbọ́, wọ́n fi gbọ́ ṣaláì gbọ́. Nígbà tí Dangote ní àná ó lóun rí fáàsì owó epo, mo ti ọkọ rò pé èmi náà lọ kà á, mo rò pé bóyá ròyìn kan tó tiẹ̀ nítumọ̀ ni. Mo rí pé wọ́n yọ 20 naira, ó ń tepo ní 990 naira, ó yọ 20 naira, ó gbé sí 970. wọ́n mọ aráàlú ṣeré nílùú ayé náà. Bí gbogbo èèyàn ṣe ń pariwo pé ìlú lè yìí ní ìpínlẹ̀ Ondo wọ́n ṣẹ̀ṣẹ̀ parí election, ṣó yẹ kí APC tún wọlé bẹ̀. Ṣe rí yàgán tẹ àwọn ọmọ Nàìjíríà lọ́rùn. Ṣé gbogbo ọ̀pọ̀lọpọ̀ sáyẹ́ǹsì yẹn kì í ṣe pé bóyá òmíì pé bóyá a rí nìkan kan rí. Irú ìgbà tí mo náà wọ́n máa ṣe stop over sínú space kìíní kan mi ò rí anywhere. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn áńgẹ́lì yẹn náà máa ń ṣe àwọn nǹkan kan yẹn, àwọn náà máa ń sọ àwọn àṣírí yẹn nípa àwọn nǹkan tó ń bọ̀ tá à ti mọ̀. ìjìnlẹ̀. So nínú àwọn ìjìnlẹ̀ náà ni àwọn áńgẹ́lì pé bí ayé èèyàn bá ti ta, bí ó bá ní ogun delay, bí ò bá ní ire àbò ń fẹ́ ire, pé tó bá fi omi tí igi ọ̀pọ̀tọ́ wà nínú rẹ̀ wẹ̀ tó dẹ̀ ka àwọn sáàmù yìí sí, pé bó ti lè wù kó rí, ó wá jẹ́ pé ìran wọn kò sí ire ń bẹ̀ rí, kábíyèsí, ó máa jẹ́ ní àkọ́kọ́. kábíyèsí. Bó bá dẹ̀ jẹ́ pé ire ti wà ń bẹ̀, ire yẹn á tún wá máa pọ̀ sí. Bẹ́ẹ̀ni. Àwọn áńgẹ́lì Ọlọ́run náà fàṣírí yẹn hàn. Ọlọ́run ò ní bùkún òfo, Ọlọ́run èé bùkún òfo. Kí Ọlọ́run kò sí àdúrà tẹ́ ẹ lè gbà láéláé tó lè mú ọrọ̀ ajé kó yí padà àfi téèyàn bá change ìrònú rẹ̀ nípa ọrọ̀ ajé. Ṣé gbọ́ nǹkan tí mò ń sọ? Ìgbà tí Ọlọ́run rán Nóà pé kó wá kan ọkọ̀, Nóà ò sọ pé torí pé Ọlọ́run ló fún mi ní ìjìnlẹ̀ yìí kí Nóà wá máa kan ọkọ̀ fúnra rẹ̀. Ó lọ pe àwọn tí wọ́n mọ̀ nípa bí wọ́n ti ń kan ọkọ̀. Bẹ́ẹ̀ni, ìwé mímọ́ sọ bẹ́ẹ̀. Nígbà tí wọ́n fẹ́ la aginjù kọjá, Ọlọ́run ní kí Mósè kó gbọ́wọ́lé àwọn kan lórí nínú Bíbélì. Ibẹ̀ ni àwọn knowledge of science, navigation, GPS, àwọn ibẹ̀ ni àwọn ìmọ̀ ìjìnlẹ̀ ti ń wá ló ti ń wá. Ṣé nǹkan tí mò ń sọ yé yín? So èèyàn ò lè gbàdúrà pé torí pé mo gbàdúrà ní dọ́là fi wálẹ̀ kò lè ṣẹlẹ̀. Kò sí nínú Bíbélì pé téèyàn ò bá san ìdámẹ́wàá kò lè rí ìjọba Ọlọ́run wọ̀. Bíbélì sọ fún wa wípé ó ní Lásárù kú, ọlọ́rọ̀ náà kú. Lásárù tá à ń sọ yìí àwọn tọrọ jẹ ni abẹ́ tábìlì ló ti yá àgbọ́ àti ẹ̀rí tàn pé òun gan tiẹ̀ ṣeré kankan débi tó fẹ́ san ìdámẹ́wàá. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ṣe kí ni? Ó make effort. Ó rí ìjọba Ọlọ́run wọ̀. Olè apá ọ̀tún nígbà tán wà lórí igi àgbélébù tí apá òsì tó fi ń ṣe yẹ̀yẹ́, ó ní pé kí Jésù oníjọ́ rántí mi ní ìjọba rẹ. Jésù sì sọ fún pé lónìí gangan ìwọ pàdé mi ní paradísè. Àgbọ́ bóyá olè apá ọ̀tún bóyá ó san ìdámẹ́wàá títí tó fi rí ìjọba Ọlọ́run wọ̀. So kò sí nínú tí ò bá ti sínú Bíbélì, ẹ má jẹ́ ká sọ ohun tó tọ́. Bíbélì sọ kì í ohun tó bá ìwé mímọ́ mu ni pé kéèyàn ó san ìdámẹ́wàá. Ìwọ tó bá dẹ̀ wù ẹ́ pé o san ìdámẹ́wàá, ìyẹn ò mí pé o san ìdámẹ́wàá, ò mí pé kó o ṣoríire, kò dẹ̀ mí pé kó o má ṣoríire. Bẹ́ẹ̀ni, lórí ọ̀rọ̀ ti Yorùbá nation ó ti di dandan pé Yorùbá máa lọ lọ́jọ́ kan. Bẹ́ẹ̀ni. Nígbà tí Jósẹ́fù ní ilẹ̀ Íjíbítì nígbà tó dàgbà tán, ó sọ fún àwọn ọmọ pé òun mọ̀ pé lọ́jọ́ kan Ọlọ́run yóò ṣe kí ni? Yóò bẹ̀ yín wò. Ẹ ó lọ ní tòótọ́ ní ṣùgbọ́n kán páàkì ẹ má jẹ́ kó egun òkú òun kó sùn sí ìlú yìí o. Ìyẹn ni kó sọ Íjíbítì ó sọ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la. Ó ti di dandan pé Yorùbá nation yóò lọ lọ́jọ́ kan. Kábíyèsí. Àkókò yẹn ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń dúró dè. Ọ̀pọ̀lọpọ̀ tán bá pé ẹ jọ̀ọ́ ẹ bá wa gbàdúrà, ẹ bá wa gbàdúrà. Ṣùgbọ́n nǹkan kan ni mo fi dá yín lójú o. Bíbélì wípé ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún. Ìgbà bíbí ni àti ìgbà kíkú, ìgbà ẹ̀rín àti ìgbà ẹkún. Ìgbà tí Yorùbá wà ní orílẹ̀-èdè Nàìjíríà, ìgbà yẹn la wà lọ́wọ́lọ́wọ́. Àkókò new chapter ń bọ̀
tó jẹ́ pé ìgbà tí Yorùbá tó wà ní orílẹ̀-èdè Yorùbá àkókò yẹn náà tó ń bọ̀. ìpàdé àdúrà kan ń bọ̀ láìpẹ́ kí àwọn èèyàn kan lè jẹ àǹfààní fún ọdún 2025 mo fẹ́ kẹ́ ẹ sáré bá wa yàn torí àkókò wa. ṣe rí ìpàdé àdúrà tó bọ̀ ní 2025 ìjìnlẹ̀ Ọlọ́run la fẹ́ lò nínú ayé gbogbo èèyàn. kábíyèsí. èmi máa ń sọ fáwọn èèyàn o pé ṣe rí tí Ọlọ́run bá sọ̀rọ̀ ó ní bọ́lọ́run ọba ọ̀run tí máa ń sọ̀rọ̀ nígbà ní kò tún bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lónìí. ṣe rí bí Ọlọ́run ṣe ń sọ̀rọ̀ ńgbà yẹn ó sì ń sọ dì sí o ẹni tí ò bá gbọ́ ni ò yà gbọ́. ìpàdé àdúrà ńlá kan ń bọ̀ ní January mo ti sọ pé ṣe rí 2025 ẹ má expect anything látọ̀dọ̀ ìjọba anything ẹ má retí rẹ̀ kí kálukú sáré eré sáré àti níre bẹ́ẹ̀ni sá eré àti níre fún ọdún 2025 ó ló jẹ́ kí n sọ àwọn ìgbésẹ̀ kan táwọn kan ó lọ gbé ẹ lọ gbé ìgbésẹ̀ báyìí o kẹ́bà lè dóní 2025 kò smile ṣùgbọ́n fún gbogbo ẹni tó bá gba ohùn Olúwa gbọ́ wọn ò rẹ́rìn-ín wọn ò di oníire púpọ̀ ní ọdún 2025 tó ìpàdé àdúrà tá à ń sọ yẹn mo ní ẹ̀bùn ńlá tí Ọlọ́run fún mi tí mo fẹ́ fún gbogbo ènìyàn kẹ́ ẹ pé ẹgbẹ̀rún kan bẹ́ẹ̀ jẹ́ ẹgbẹ̀rún méjì ó jẹ́ ẹgbẹ̀rún èèyàn mẹ́ta kò sẹ́ni tí ò ní kárí kò sẹ́ni tí ò ní kárí gbogbo èèyàn tó bá dẹ̀ láǹfààní sí gbogbo wọn ni wọ́n máa fi ire lo gbogbo ọdún wọn ní 2025 ohun tá a pè náà ni Mystery Impartation 1.0 Lagos Mystery Impartation 1.0 Lagos ó máa lágbára gan gbogbo èèyàn lágbàáyé ni ìpàdé wà fún ẹ̀yin tẹ́ ẹ bá láǹfààní ẹ join wa online ẹ̀yin tẹ́ ẹ bá wà lórílẹ̀‐èdè Nàìjíríà bí lágbègbè rẹ̀ tẹ́ ẹ lè wá ẹ darapọ̀ mọ́ wa ẹ̀bùn pàtàkì ire májẹ̀mú Olódùmarè nínú ìjìnlẹ̀ ọ̀run òun ni mo fẹ́ fún àwọn èèyàn ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀rọ pé tó ẹ̀yin náà fẹ́ ràn wá lọ́wọ́ lórí ìpàdé àdúrà yẹn ẹ lè ṣe tó bá ti tọkàn yín wá. ó ga jù ayé lọ ó ga jù ayé lọ agbára ńláńlá tọ́ba ògo ní ó ga jù ayé lọ. tó mo tún kí wa káàbọ̀ lórí ètò lónìí ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń wo ètò yìí lọ́wọ́lọ́wọ́ 12 TV yín náà lélẹ́yìí for more prophecy and gospel news around the world. wòlíì Ọlọ́run alààyè wòlíì torí àánúgbà Àlàbí Olúṣọlá ni bàbá tá a gbé wa ojú ni wọn kì í ṣàìmọ̀ olóko ẹ ṣé o bàbá tẹ́ tún darapọ̀ mọ́ wa lórí ètò lónìí ẹ káàbọ̀ sà. mo kí gbogbo ọmọ Ọlọ́run tó tún wò wá jákèjádò àgbáńlá ayé ọ̀rọ̀ àṣẹ leléyìí o bí ọdún 2024 bó ṣe ń lọ sí òpin gbogbo oore yín tó ti wà nínú afẹ́fẹ́ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí wá lórúkọ Jésù Kristi àwọn ogun Ọlọ́run mímọ́ mo rán wọn níṣẹ́ jáde wọn lọ darí ire sáyé gbogbo ẹ̀ tó wò lọ́wọ́lọ́wọ́ ẹ wò ó kó òrùn ọdún yìí tó wọ̀ ẹ́ ò dóníire bẹ́ẹ̀ ni o Jésù Olúwa wa. bàbá ẹ ṣé púpọ̀ ní gbogbo bàbá yìí tẹ́ pé tá a bá ti ń pè yín bẹ́ẹ̀ náà lè máa ń jẹ́ wa. fún àǹfààní ẹ̀yin tẹ́ ń wò wá fún ìgbà àkọ́kọ́ ìránṣẹ́ Ọlọ́run alààyè tó wà níwájú wa lọ́wọ́lọ́wọ́ báyìí ojú ni wọn kì í ṣe àìmọ̀ fún olóko fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò tí ì mọ̀ bàbá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run wòlíì alààyè àti ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ sáyẹ́ǹsì is a prophet and a scientist. fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń wò wá mo ti sọ ní ọ̀pọ̀lọpọ̀ gbà kó mọ́ dàbẹ́ ni wípé èyí ṣẹ̀ṣẹ̀ ń wà fúngbà àkọ́kọ́ pé ẹ̀ mọ̀ bó ṣe jẹ́ onílàṣọ bàbá sọ wípé Ọlọ́run kàn ń pa fún àwọn láti lọ mọ jí iṣẹ́ tí òun rán wọn yàtọ̀ fún pé wọ́n jẹ́ onímọ̀ ẹ̀rọ ti sáyẹ́ǹsì ìdí nìyẹn tí ẹ ṣe rí bàbá torí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tó bá ṣe rí wa fúngbà àkọ́kọ́ lè mọ̀ pé abọ́ ló ṣe jọra wọn kò jọra wọn bẹ́ẹ̀ ni Ọlọ́run máa ń fi ohun òpè ayé yìí dààmú àwọn ọlọ́gbọ́n bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bàbá sọ bàbá dẹ̀ sọ wọ́n ní ó ti di àìgbọ́dọ̀ má ṣe o àbí bẹ́ẹ̀ náà kọ́ lẹ sọ bàbá. bẹ́ẹ̀ni. ṣé torí nínú àwọn fídíò kan tá a ti ṣiṣẹ́ ìfọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tún ṣẹ̀ṣẹ̀ ń wò wá náà mo fi ń sọ eléyìí ẹ ti sọ àwọn àsọtẹ́lẹ̀ kan nípa Yorùbá nation ẹ sọ àsọtẹ́lẹ̀ nípa Biafra in fact nínú fọ́nrán ìta ṣe last ìtẹ́ sọ́nbẹ̀ ní pé kí Biafra kó lọ sọ́ra ọ̀ ká má bàa jí olórí wọn gbé tàbí pé kí ìṣẹ̀lẹ̀ ńlá ìjàmbá ńlá kó má bàa ṣẹlẹ̀ sí olórí àwọn Biafra bàbá kílẹ̀ ní sọ lórí ọ̀rọ̀ tó ń jà nílẹ̀ báyìí.
Mo kí gbogbo àwọn tó ń wá lẹ́ẹ̀kan sí lórí ọ̀rọ̀ ti àwọn tí wọ́n ń pè fún Biafra. Mo ti sọ dáadáa sẹ́yìn níbi láti máa lọ bí oṣù kan àti bẹ́ẹ̀ 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 lọ pé oṣù December yẹn kẹ́ àwọn tí wọ́n ń pè fún Biafra nation kí wọ́n kíyèsára o. Mo dẹ̀ ṣe ìkìlọ̀ fún Simon Ekpa pé December 2 tí wọ́n déètì tí wọ́n mú yẹn pé tó bá jẹ́ pé ó ṣeé ṣe ìmọ̀ràn tí mo bá fún wọn ni pé kí wọ́n cancel ọjọ́ yẹn. Mo dẹ̀ sọ wípé kì í ṣe pé Biafra nation ò ní padà wáyé but àkókò yẹn sì kù díẹ̀ dẹ̀yìn téèyàn bá fi wàǹwàrà mú orógùn àwọn Yorùbá ní ó ṣeé ṣe kíru ẹni bẹ́ẹ̀ kó dá kòkò lu. Ó ní mo ṣe ìkìlọ̀ tó wá nígbà tí ó di pé àwọn ti mú Simon Ekpa wọ́n ti gbé tìmọ́lé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n pè pé ẹ̀dẹ̀ sọ bẹ́ẹ̀ o pé nǹkan yìí ò ní rọgbọ o. Bẹ́ẹ̀ ni òun náà mo sì fi ń sọ fún àwọn ọmọ Ìgbò yẹn àwọn Biafra nation torí pé oṣù kejìlá yẹn bí wọ́n mú Simon Ekpa bí wọ́n filẹ̀ o bí wọ́n filẹ̀ ṣe rí àwọn míì tó ti wà tí wọ́n ó tún jáde lẹ́yìn rẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ sọ bẹ́ẹ̀ náà. Wọ́n tún ti wà lábẹ́nú bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ìjọba náà ò sì ní wọn ní tèkè yìí sí pẹ̀lú wọn. A dẹ̀ fẹ́ kí ìtàjẹ̀sílẹ̀ kó wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Òun la ṣe ń ṣe àwọn ìkìlọ̀ yìí fún àwọn ọmọ Ìgbò. Ẹ jẹ́ ẹ̀rìn lọ́nà tó tọ́. Bẹ́ẹ̀ ni so bí yẹn ṣe jẹ́ ìkìlọ̀ ni wọ́n sì máa filẹ̀ so ṣùgbọ́n ìkìlọ̀ ni. Bẹ́ẹ̀ni the same thing yẹn náà lẹ sọ nípa ọ̀rọ̀ tàwọn ọmọ Yorùbá nation. Bẹ́ẹ̀ni lórí Yorùbá nation yẹn náà mo fẹ́ kẹ́ bá mi tún sọ yẹn náà dáadáa. Lórí ọ̀rọ̀ ti Yorùbá nation ṣe mọ̀. Kẹ́ lè mọ̀ pé ìkìlọ̀ yẹn ti wáyé tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni lórí ọ̀rọ̀ ti Yorùbá nation ó ti di dandan pé Yorùbá máa lọ lọ́jọ́ kan. Bẹ́ẹ̀ni nígbà tí Joseph ní ilẹ̀ Egypt nígbà tó dàgbà tán ó sọ fún àwọn ọmọ pé òun mọ̀ pé lọ́jọ́ kan Ọlọ́run yóò ṣe kí ni yóò bẹ̀ yín wò ẹ ó lọ ní tòótọ́ ní ṣùgbọ́n kán páàkì ẹ má jẹ́ kó egun òkú òun kó sùn sí ìlú yìí o. Ìyẹn ni kó sọ Egypt ó sọ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la ó ti di dandan pé Yorùbá nation yóò lọ lọ́jọ́ kan. Kábíyèsí. Àkókò yẹn ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń dúró dè ọ̀pọ̀lọpọ̀ tán bá pé ẹ jọ̀ọ́ ẹ bá wa gbàdúrà ṣùgbọ́n nǹkan kan ni mo fi dá yín lójú o Bíbélì wípé ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún ìgbà bíbí ni àti ìgbà kíkú ìgbà ẹ̀rín àti ìgbà ẹkún ìgbà tí Yorùbá wà ní orílẹ̀-èdè Nàìjíríà ìgbà yẹn la wà lọ́wọ́lọ́wọ́ àkókò new chapter ń bọ̀ tó jẹ́ pé ìgbà tí Yorùbá tó wà ní orílẹ̀-èdè Yorùbá àkókò yẹn náà tó ń bọ̀. Ẹ̀yin gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀rọ gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n àti wòlíì Ọlọ́run eléyìí gẹ́gẹ́ bí ètò yìí wá láti máa sọ̀rọ̀ ẹnikẹ́ni ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́ bá wa tẹ ìmọ́lẹ̀ sí i ṣé lóòótọ́ ni pé bẹ́ẹ̀ yóò bá ti san ìdá mẹ́wàá kò ní rọrùn wọ̀ ẹ̀kejì ni wípé ṣéyàn lè gbàdúrà kí ẹkọ́nọ́mì orílẹ̀-èdè kó dáa then tá a lè rí àwọn orílẹ̀-èdè tí wọ́n jẹ́ àpẹẹrẹ sírù nǹkan báyìí lágbàáyé èyí gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀rọ àti ọ̀jọ̀gbọ́n àti wòlíì Ọlọ́run. ṣe rí iná kò sí nínú Bíbélì pé téèyàn ò bá san ìdá mẹ́wàá kò lè rí ìjọba Ọlọ́run wọ̀. Bíbélì sọ fún wa wípé ó ní Lásárù kú ọlọ́rọ̀ náà kú. Lásárù tá à ń sọ yìí àwọn tọrọ jẹ ni abẹ́ tábìlì ló ti yá àgbọ́ àti ẹ̀rí tàn pé òun gan tiẹ̀ ṣeré kankan débi tó fẹ́ san ìdá mẹ́wàá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ṣe kí ni ó make ẹ̀fọ́ ó rí ìjọba Ọlọ́run wọ̀. Olè apá ọ̀tún nígbà tán wà lórí igi àgbélébù tí apá òsì tó fi ń ṣe yẹ̀yẹ́ ó ní pé kí Jésù oníjọ́ rántí mi ní ìjọba rẹ. Jésù sì sọ fún pé lónìí gangan ìwọ pàdé mi ní paradísè. Àgbọ́ bóyá olè apá ọ̀tún bóyá ó san ìdá mẹ́wàá títí tó fi rí ìjọba Ọlọ́run wọ̀. So kò sí nínú tí ò bá ti sínú Bíbélì ẹ má jẹ́ ká sọ ohun tó tọ́ Bíbélì sọ kì í ohun tó bá ìwé mímọ́ mu ni pé kéèyàn ó san ìdá mẹ́wàá. Ìwọ tó bá dẹ̀ wù ẹ́ pé o san ìdá mẹ́wàá ìyẹn ò mí pé o san ìdá mẹ́wàá ò mí pé kó o ṣoríire kò dẹ̀ mí pé kó o má ṣoríire ṣùgbọ́n kò sí nǹkan kan tó jọ wípé o san ìdá mẹ́wàá o lè rí ìjọba Ọlọ́run wọ̀ kò sí ní tó jọ bẹ́ẹ̀ rárá. Bákan náà lórí eléyìí tẹ́ sọ wípé ṣé èèyàn lè gbàdúrà kí ọrọ̀ ajé orílẹ̀-èdè yí padà
àdúrà ò lè yí ọrọ̀ ajé orílẹ̀-èdè padà. Mo ti ka ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn tí mo ti gbọ́ dáadáa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá náà ti sọ rí pé ẹ gbàdúrà fún security. Ìgbà tí former president tiẹ̀ wà ń bẹ̀ ní ayé ìjọba Buhari, Ọ̀ṣínbàjò náà sọ ní pé kó gbàdúrà. Wọ́n sọ̀rọ̀ nípa security. Only God. Only God ló lè sọ fọ̀rọ̀ security. Ṣé ẹ rí gbogbo nǹkan yẹn tá a bá ti ń fi àwọn kankan kọ́ Ọlọ́run lọ́rùn, ẹ̀tàn pátápátá ló wà ń díẹ̀. Pé ẹ̀tàn ló wà ń díẹ̀. Àwọn kankan wà kò kan Ọlọ́run. Ẹ jẹ́ kí n fún yín láwọn instances kan láti inú Bíbélì. Nígbà tí Ọlọ́run pe Mósè, kí ló béèrè lọ́wọ́ rẹ̀? Ó ní Mósè, ó ní kí ló wà lọ́wọ́ rẹ̀? That is number one. Kí ni nǹkan tó wà ní ọwọ́ rẹ̀? Nígbà tí Dáfídì tó fẹ́ pa Gòláyátì, kí ló lò? Nǹkan tó wà ní ọwọ́ rẹ̀. Nígbà tí wòlíì opó Sárífátì, nígbà tó ó ní kí ni o ní nílé? Nígbà tí Jésù tó fẹ́ sọ omi dọ̀tí wáìnì tó rí pé àwọn eléyìí ìkòkò wọn ti ayé wọn ti empty, ó kọ́kọ́ ní ẹ lọ pọn omi wá. Ọlọ́run ò ní bùkún òfo, Ọlọ́run ì bùkún òfo. Kí Ọlọ́run kò sí àdúrà tẹ́ ẹ lè gbà láéláé tó lè mú ọrọ̀ ajé kó yí padà àfi téèyàn bá change ìrònú rẹ̀ nípa ọrọ̀ ajé. Ṣé gbọ́ nǹkan tí mò ń sọ? Ìgbà tí Ọlọ́run rán Nóà pé kó wá kan ọkọ̀, Nóà ò sọ pé torí pé Ọlọ́run ló fún mi ní ìjìnlẹ̀ yìí kí Nóà wá máa kan ọkọ̀ fúnra rẹ̀. Ó lọ pe àwọn tí wọ́n mọ̀ nípa bí wọ́n ti ń kan ọkọ̀. Bẹ́ẹ̀ni, ìwé mímọ́ sọ bẹ́ẹ̀. Nígbà tí wọ́n fẹ́ la aginjù kọjá, Ọlọ́run ní kí Mósè kó gbọ́wọ́lé àwọn kan lórí nínú Bíbélì. Ibẹ̀ ni àwọn knowledge of science, navigation, GPS, àwọn ibẹ̀ ni àwọn ìmọ̀ ìjìnlẹ̀ ti ń wá ló ti ń wá. Ṣé nǹkan tí mò ń sọ yé yín? So èyí ò lè gbàdúrà pé torí pé mo gbàdúrà ní dọ́là fi wálẹ̀, kò lè ṣẹlẹ̀. Rírọ́ ní tí àdúrà lè ṣe ni pé you pray. Ó ní àwọn road àdúrà ọ̀tọ̀, road ti ní tó bá jẹ́ pé nísìnyí a ní natural disaster ní orílẹ̀-èdè, bóyá flood ya, omi ya, if you pray to God, God will answer because the case is natural. Natural disaster ni. Ṣé tó bá gbàdúrà bẹ́ẹ̀ Ọlọ́run lè dáwọ́ ẹ̀ dúró? Ọlọ́run lè dáwọ́ rẹ̀ dúró. Ṣùgbọ́n èèyàn ní náà kí wọ́n kájú kí má ṣe. Artificial disaster Ọlọ́run ò ní dáhùn. Mo ṣí táàpù nù ilé mi lẹ̀ nísìn, Olúwa mo fi má jẹ̀bú kéèpì jẹ́ kó mi tì. Ọlọ́run máa wò pé kí ló ṣe arákùnrin yìí? Kò sí béèyàn ṣe lè gbàdúrà tí ọrọ̀ ajé orílẹ̀-èdè lè yí padà àfi kẹ́ ẹ wá àwọn tó ní ọpọlọ. Mo sọ̀rọ̀ kan ní ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn nígbà tí ìkànnù àwọn ọmọ Israel, ṣe mọ̀ pé ẹ̀yà tí wọ́n ní pọ̀, àwọn ẹ̀yà Benjamin, àwọn Levi, wọ́n pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi. Ìkan nínú àwọn ẹ̀yà yìí ó wá mú girlfriend kan nínú wọn, wọ́n bá alájọṣepọ̀ débi pé ó kú. Ó wà nínú ìwé Judges chapter 19, Judges chapter 20. Ìgbà tó kú, arákùnrin wa gé òkú ọmọbìnrin wa fi ránṣẹ́ sáwọn àgbààgbà ìlú rẹ̀ pé ẹ wo táwọn arákùnrin wa ṣe fún wa o, ẹ ṣí ogun lọ bá wọn, ẹ lọ pa wọ́n. Ṣé ẹ ráwọn tán lọ ṣí ogun báyẹn, family Benjamin ni wọ́n. Àwọn ni wọ́n jẹ́ sniper ní Israel, ní gbogbo àgbáyé. Israel ní best snipers. Àwọn Benjamin family ni wọ́n. Ṣé ẹ rígbà táwọn yẹn máa lọ ogun, àwọn tí wọ́n jàre gangan nínú Bible, àlè náà ń jà sí o. Wọ́n lọ bá Ọlọ́run pé Olúwa jọ̀ọ́ a fẹ́ lọ sójú ogun, ṣé a máa ṣẹ́gun? Olúwa ní ẹ lọ ní tòótọ́ ẹ ó ṣẹ́gun. Ní ọjọ́ kan they kill about 18,000 láàrin wọn. Kí ló fàyàtọ̀? Wọ́n tún wá dọjọ́ kejì, ó yẹ tún lọ, wọ́n tún bẹ́ sójú ogun lọ́jọ́ kejì again. Wọ́n tún pa about bí 15,000 lọ́jọ́ kejì. Wọ́n wá sun ẹkún wálé. Bíbélì ní lẹ́yìn wọ́n wá rú ẹbọ, wọ́n rú ẹbọ sísun sí Ọlọ́run. The Bible said they now devise a means. Ìyẹn ni pé wọ́n ṣẹ̀ṣẹ̀ apply ọpọlọ wọn. Wọ́n ṣe lu ọpọlọ wọn. Wọ́n wá lọ dáná sáwọn ibì kan lẹ́yìn odi ìlú àwọn tó fẹ́ lọ bá jà. Àwọn yẹn wá rò pé àbí ogun ti dé ni, ogun ti ń tàtẹ̀yìn wá. Ìgbà yẹn náà tó lè ṣẹ́gun. Ṣé ẹ rí tọ́lọ́run bá máa bùkún fún ẹ láyé, the first thing God will give you is knowledge. Knowledge lọ́lọ́run kọ́kọ́ fún yàn. Tí èèyàn bá lack knowledge, Ọlọ́run ò lè fún ní ẹ̀bùn. Kò dẹ̀ lè doníre láyé. Ní tó bá wà lọ́wọ́ èèyàn lọ́lọ́run máa ń bùkún fún. Ní tí Nàìjíríà bá gbé kalẹ̀, òní ó dìtámì ọrọ̀ ajé. Àdúrà wa ń bì báyìí kò lè yí dọ́là Amẹ́ríkà padà.
kò lè yí pants ká kò lè yí padà but we need to do the right things put the right people at the helm of affairs ẹ má gbéṣẹ́ carpenter ẹ má lọ gbé fún doctor bí yẹn ṣe jẹ́ nìyẹn. Bàbá ẹ ṣé o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wò wá náà mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ wọn ti mọ̀ ní àwọn kankan tí ó ń gbé wọn lọ́kàn lórí àwọn ọ̀rọ̀ yìí ẹ má fèrò tí yín sí comment section bẹ́ẹ̀ tí ń wò yẹn ẹ ṣé o ní gbogbo ibikíbi tẹ́ tí ń wo ètò yìí àwọn ọ̀rọ̀ yẹn jẹ́ ọ̀rọ̀ tó ní agbára ni bàbá lórí ọ̀rọ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè yìí torí mo mọ̀ pé gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí ló jẹ́ fẹ́ béèrè béèrè yìí àti ọ̀jọ̀gbọ́n Ṣèyí Tinubu ọ̀pọ̀lọpọ̀ àwọn youth kan tí ẹ̀ dìde wọ́n ní òun làwọn fà kalẹ̀ fún 2027 fún Lagos State Governor àwọn kan yarí pé kó padà sọ́sùn àwọn kan ní kó padà sí Imo State kí ni advice tẹ̀yìn ní àsọ̀rọ̀ ẹ̀mí sìn mo kàn fẹ́ kẹsọ̀rọ̀ bíi ọ̀jọ̀gbọ́n kí ni advice tẹ ẹ ní fún Ṣèyí Tinubu o àbí fáwọn ọmọ Nàìjíríà o àbí fáwọn Lagosian o ìyẹn ni mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ ní lórí. ṣé advice tẹ fẹ́ ká fún Ṣèyí Tinubu nísìn ṣé èyí tí ó gbọ́ àbílẹ̀ tí ò ní wúlò fún torí kò sí mọ̀ràn tẹ́ ẹ lè fún tó lè gbọ́ kò dẹ̀ sí mọ̀ràn tá a lè sọ fún tó lè wúlò ju pé káwa kàn sọ tiwa lọ ṣé rí tó wà ń bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ gbà tèmi náà rí àwọn kan ní àrùmọ̀ ni Ṣèyí Tinubu ó fẹ́ ṣe gómìnà Èkó bí Tinubu náà bí wọ́n ṣe sọ pé rúmọ̀ ni pé tó fi dàrẹ orílẹ̀-èdè tó ṣe wà wá sí ibi tó wà. ọ̀pọ̀lọpọ̀ ìjọba muslim ticket kò lè ṣẹlẹ̀ rí kò ṣẹlẹ̀ Nàìjíríà rí kẹ́lẹ́kẹ́lẹ́ bẹ́ẹ̀ni alábọ́rùn ó mọ̀ dẹ̀wù. ó tiẹ̀ ti pé eléyìí tí kò lẹ́wọ́ àti wọ́ ọ̀rẹ́ dì. ó ti kan gbogbo wa. bẹ́ẹ̀ni torí pé ṣe rí ẹjẹ́ ń sọ kinní kan fún yín ṣe rí ìjọba Èkó yìí níwọ̀n ìgbà tí ààrẹ wa ṣì wà láyé ìjọba Èkó yìí ò lè bọ́ lọ́wọ́ ẹ̀ torí àwọn nǹkan kan ìjìnlẹ̀ kan wà tó pé wọ́n ti ṣe parí ẹnìkan sọ fún mi pé ṣé ó possible kí wọ́n kó orí gbogbo ìlú kí wọ́n kó sínú gbá tí ìrìn débi ìjìnlẹ̀ ni yẹsà náà máa ṣe kú wọ́n sọ pé Ṣèyí Tinubu fẹ́ ṣe gọ́fúnà bí eré náà ló ṣe máa rí tó bá gbé àpótí ìdìbò máa wọlé kò sí kankan kò sí tó máa ṣẹlẹ̀ á ṣèjọba gbogbo èyí ó máa fi apá jánu á máa fẹsẹ̀ jánu náà ni ṣebí gbogbo aráàlú náà sọ ń sìn pé ìlú lé o ìjọba Tinubu o gbogbo ẹ̀ lé kókó wọn àti wọn gbọ́ bí wọn gbọ́ wọn fi gbogbo ṣàláì gbọ́ nígbà tí Dangote ní àná ó lóun rí fáàsì owó epo mo ti ọkọ rò pé èmi náà lọ kà á mo rò pé bóyá ròyìn kan tó tiẹ̀ nítumọ̀ ni mo rí pé yọ 20 naira ó ń tepo ní 990 naira ó yọ 20 naira ó gbé sí 970. wọ́n mọ aráàlú ṣeré nílùú wàyí náà bí gbogbo èèyàn ṣe ń pariwo pé ìlú lè yìí ní ìpínlẹ̀ Ondo wọ́n ṣẹ̀ṣẹ̀ parí election ṣó yẹ kí APC tún wọlé bẹ̀. ṣe rí yàgán tẹ àwọn ọmọ Nàìjíríà lọ́rùn àwọn èèyàn máa sọ pé. níbo ló Ondo yẹn sà ọmọ kan tiẹ̀ ń sọ nínú tàbí ìtọ́sí fún pé àwọn fáwọn lówó àwa ti gbowó àwọn ọmọ kan sọ pé ọmọ ẹ wọ́n ní kẹ́ ẹ má sọ síta ẹ gbọ́ irú àwọn situation bẹ́ẹ̀ yẹn màmá yẹn sọ síta nínú tàbí pé àwọn ti gbowó. àwọn bóná ti sọ pé tẹ̀ka kù síbẹ̀. Ondo náà ni àwọn ìlú yìí náà àwọn Ondo náà ni. tó bá di 2027 tí Tinubu tún jáde padà wá wọn yóò tún dìbò ìgbà yẹn dẹ̀ ní bóyá epo àti ti wà ní 2000. ṣé mọ̀ pé mo dẹ̀ sọ pé next year kò sí policy kankan next year 2025 bẹ́ẹ̀ nínú àwọn fídíò tó tiẹ̀ tó máa mú ara di aráàlú kí kálukú tètè máa wá miss tí ó fi sọ̀rọ̀ ara rẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa gbàdúrà sọ́lọ́run àdúrà tẹ́ẹ̀dẹ̀ máa ń gbà ní ẹ mọ́ gbàdúrà tí ò ní èmi ìbáyẹn gbàdúrà tí ò ní túmọ̀ o. kí kálukú wá ṣẹ̀ṣẹ̀ ẹ ti sọ́nà wá iṣẹ́ kan ṣe nínú fídíò tá a ṣe. tó o bá níṣẹ́ ìyẹn ló gbàdúrà sí kọ́lọ́ ń connect ìwọ náà bá àwọn èèyàn sọ̀rọ̀ then skill wo gangan nìwọ gan ní tó fẹ́ mú kiri ó wá ó dàbí igi ọ̀pọ̀tọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni mo rẹ́ tó pè mí bàbá mo ti ṣe kinní yẹn mo á bẹ̀ pé iṣẹ́ ògàn lẹ́ ṣe olóhùn ò níṣẹ́ lọ́wọ́ irú àdúrà ògàn lẹ́ ń gbàgbà tẹ́ lọ ṣe ẹ pé ẹ kówó dé ni níbo ló ti fẹ́ wá owó yẹn kọ́rẹ́ǹsì wo ló fẹ́ fi wá wọn à náwó lọ́rùn náà ayé yìí ni gbogbo ẹ mọ̀ ó ní Olúwa Ọlọ́run yóò bùkún fún iṣẹ́ ọwọ́ rẹ ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ kò lè doníre iṣẹ́ ló máa kọ́kọ́ wá pín ire tó dé kábíyèsí. so gbogbo nǹkan tá a sọ fún yín pé ẹ lọ gbégbèsè báyìí ẹ lo igi ọ̀pọ̀tọ́ ó máa ṣe nǹkan báyìí láyé yín nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ ṣé àwọn tán níṣẹ́ gidi lọ́wọ́ ṣé
ṣé wọn ò jẹ́rìí sagbára Ọlọ́run. ó jẹ́rìí ó jẹ́rìí. so kì í ṣe pé fún tó o bá níṣẹ́ àdúrà tó o bá ṣe ń lò àdúrà tó máa gbà ní pé Ọlọ́run jọ̀ọ́ kọ̀nẹ́ẹ̀tì mi mọ́ àwọn oníire tèmi náà fi níṣẹ́ lọ́wọ́ ibi iṣẹ́ yẹn ni ìbùkún ti máa dé kì í ṣe kò sí májíìkì ń bẹ̀ òun wọ́kọ òun wọ́mọ o dẹ̀ lọ́kọ o fẹ́ bímọ o ò níyàwó èèyàn ò lè torí pé kó lè bímọ láàrin oṣù kan kó fóbìnrin 9 lóyún ó ní ẹ̀sìn bóṣù 9 náà fi ń lóyún ẹja pín sóṣù kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan kò lè ṣẹlẹ̀ oṣù 9 yẹn á pé tó gbogbo nǹkan ló ní ètò lọ́dọ̀ Ọlọ́run bí Ṣèyí Tinubu gbàpò tí 2027 yóò wọlé yóò tún wọlé ó máa wọlé as governor. àwọn èèyàn kàn máa kùn náà ni wọ́n máa fapá jánu náà ni wọ́n máa kùn ní á tún wọlé ló bá ti gbàpò tí á tún wọlé. kábíyèsí bàbá. Nàìjíríà máa dáa ṣe rí a ti ń gbọ́ tipẹ́ ó dáa kéèyàn ó nírètí ṣùgbọ́n àwọn ìrètí kan wà tó yẹ pé ìrètí wọ́n orin kan mo fẹ́ rántí onínú orin chọ́ọ̀chì ó ní ìgbàgbọ́ tí ń ṣẹ́gun ìrètí tí kì í ṣá ṣe rí téèyàn bá ní ìrètí pé Nàìjíríà ṣì máa dáa ìrètí yẹn ti ṣá ó ti ṣá tipẹ́tipẹ́ ohun tí Nàìjíríà nídìí lákòókò yìí ni pé kí orílẹ̀-èdè tuntun gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé Àìsáyà ó ní ṣé a lè bí orílẹ̀-èdè ní ọjọ́ kan bí ó wá sọ nígbà tó ń rọbí ó ló bí ọmọ ní tí Bíbélì sọ fún wa ni pé àwọn orílẹ̀-èdè they will spring out àwọn orílẹ̀-èdè máa jáde wọ́n máa pọ̀ yẹ́lẹyẹ̀lẹ láti inú àwọn orílẹ̀-èdè kan àti inú orílẹ̀-èdè láti mú orílẹ̀-èdè jáde ìwé Àìsáyà náà ló ń sọ àpẹẹrẹ tí ó ṣẹlẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà ṣé ẹ ti gbàgbé the Great Babylon nínú Bíbélì USSR ẹ bó ṣe pín yẹ́lẹyẹ̀lẹ Ukraine lọ lọ́tọ̀ gbogbo wọn lọ Russia bá tiẹ̀ lọ like 14 countries. bẹ́ẹ̀ náà ni tó bá ṣe ń bọ̀ ṣe rí Amẹ́ríkà náà Amẹ́ríkà ṣe àwọn country kan míì sì bá yà kó lára Amẹ́ríkà because of the policy wọn tó bá yá orílẹ̀-èdè míì tó máa yà kó lára Amẹ́ríkà tí wọ́n ní àwọn ò bá wọn ṣe mọ́. eléyìí tí mo fẹ́ béèrè yìí lórí ọ̀rọ̀ igi ọ̀pọ̀tọ́ ni tó lọ́pọ̀lọpọ̀ ti fẹ́ pè mí pa bàbá ìjìnlẹ̀ wo ló tún rọ̀ mọ́ ọ̀rọ̀ igi ọ̀pọ̀tọ́ yìí tí ó yẹ káwọn èèyàn jàǹfààní ẹ̀ láti ibi ètò yìí ni mo fẹ́ kẹ́ ẹ sọ. ṣe rí mystery Ọlọ́run òun ni mo dẹ̀ ti sọ bí Ọlọ́run ṣe sọ kalẹ̀ ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ gbà bí Ọlọ́run bá fẹ́ràn èèyàn á kàn máa irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí Mósè ìgbà tí Mósè tóun àtọlọ́run jọ ń sọ̀rọ̀ ọjọ́ kan ni Mósè wò pé ẹni tó ń bá mi sọ̀rọ̀ ẹ̀ mo fẹ́ rí ẹ Ọlọ́run dẹ̀ sọ fún Mósè ò lè rí mi o torí ẹni tó bá ti rí mi kò ní wà láyé mọ́ o Mósè ní ẹ fìyẹn lẹ́sà èmi fẹ́ rí yín Ọlọ́run ní kó lọ gọ pamọ́ nínú àwọn ìrìn àjò àdúrà káàkiri ni Ọlọ́run ti fi ìjìnlẹ̀ yẹn hàn ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé a ti rí àwọn áńgẹ́lì sójú. kábíyèsí ẹ sọ bẹ́ẹ̀ náà nínú àwọn òun ni Jésù sọ nígbà tí Nàtáníẹ́lì tó ní ìwọ ni Jésù ọmọ Ọlọ́run Jésù ní gbogbo ẹnikẹ́ni tí ò rí òun tó sì gbàgbọ́ ó ní wọn ò rí nǹkan tó pọ̀ ju eléyìí lọ wọn ò rí ọ̀run tó ṣí sílẹ̀ tí àwọn áńgẹ́lì Ọlọ́run tí wọ́n sì ń sọ̀kalẹ̀ tí wọ́n ń gòkè inú ìjìnlẹ̀ Ọlọ́run àwọn áńgẹ́lì ni ó dàbí ọ̀rọ̀ sáyẹ́ǹsì tẹ máa ń bi mí náà ni ṣé gbogbo ọ̀pọ̀lọpọ̀ sáyẹ́ǹsì yẹn kì í ṣe pé bóyá òmíì pé bóyá a rí ibì kankan rí irú ìgbà tí mo náà yà wọ́n máa ṣe stop over sínú space kìíní kan mi ò rí anywhere ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn áńgẹ́lì yẹn náà máa ń ṣe àwọn nǹkan kan yẹn àwọn náà máa ń sọ àwọn àṣírí yẹn nípa àwọn nǹkan tó ń bọ̀ tá à ti mọ̀ ìjìnlẹ̀ so nínú àwọn ìjìnlẹ̀ náà ni àwọn áńgẹ́lì pé bí ayé èèyàn bá ti ta bí ó bá ní ogun delay bí ò bá ní ire àbò ń fẹ́ ire pé tó bá fi omi tí igi ọ̀pọ̀tọ́ wà nínú rẹ̀ wẹ̀ tó dẹ̀ ka àwọn sáàmù yìí sí pé bó ti lè wù kó rí kó wá jẹ́ pé ìran wọn kò sí ire ń bẹ̀ rí kábíyèsí ó máa jẹ́ ní àkọ́kọ́ kábíyèsí bó bá dẹ̀ jẹ́ pé ire ti wà ń bẹ̀ ire yẹn á tún wá máa pọ̀ sí i bẹ́ẹ̀ni àwọn áńgẹ́lì Ọlọ́run náà fàṣírí yẹn hàn. ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ti ń pè mí tí àwọn kan ti lò ó ẹnìkan tiẹ̀ tó pè mí ní àná tó sọ wípé wíbo ní àṣírí wà látijọ́ ìtẹ́ jẹ́ wípé kéré kan wípé wọ́n sáàkì òun bí iṣẹ́ ni pé wọ́n dẹ̀ pé òun padà immediately ìjọ́ kejì tó wẹ ìwẹ̀ yẹn ẹni wípé mo sọ wípé ká tún kẹ́ bá wa tún ṣàlàyé ẹ̀ dáadáa sódà mo fẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tẹ́yìn náà dẹ̀ ti sọ pé Ọlọ́run ló fún yín ní àṣírí pé kẹ́ lọ fi tú àwọn ọmọ ará ayé sílẹ̀
ṣe rí bíbélì ní àṣírí olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀ ó ní yóò sì fi wọn mọ májẹ̀mú. Mo ti sọ púpọ̀ nípa àwọn ìjìnlẹ̀ ọlọ́run. Nínú ara àwọn ìjìnlẹ̀ olódùmarè la kàn rọra mú ẹyọ kan jáde pé ká kàn fi ṣe gbogbo èèyàn láǹfààní. Kò síbi tó wà bó o pè ọ̀fẹ́ ni màá sọ fún ẹ bó ṣe ìgbésẹ̀ tó máa gbé nì. Wọn à ní kó o mówó wá kó ayé ẹ̀ kó o tó doníire. Irọ́ bá a ní kó o mówó wá sí Jésù ló fẹ́ náwó yẹn ni àwa tá a máa na náà nì. So a sọ pé kẹ́nìbọ̀dì ò mówó wá. Lọ lo ìjìnlẹ̀ ọlọ́run yìí káyé rẹ̀ ó nítumọ̀. Fi ògo fún ọlọ́run níbi tó bá wà. Má fògo fún mi èmi kọ́. Ẹ gbọ́ mi sà. Bẹ́ẹ̀ni. Torí Jésù náà sọ ní pé tí àgùntàn bá sọnù lọ́jọ́ ìsinmi oníṣẹ́ ní wa lọ. Wọ́n máa wà o. Ó sọ̀rọ̀ nípa ayọ̀ tó wà níbi kí nǹkan tó ti sọnù. Ayọ̀ kéèyàn lè tún rí padà. Ẹni tí ayé rẹ̀ ti ta ìdùnnú tèmi ló máa jẹ́ tí n bá gbọ́ pé Ọlọ́run ti ṣèyanu. Ẹni tó ń wá nǹkan kan ìdùnnú tèmi ni pé ó ti rí nípasẹ̀ ìjìnlẹ̀ Ọlọ́run yìí. So ayọ̀ táwa ní nìyẹn bó náà làwa ṣe ń fi Jésù lọ gbogbo ènìyàn. Ó ní ká tètè kọ́kọ́ máa wá ìjọba Ọlọ́run ní àti òdodo rẹ̀. Gbogbo eléyìí tó bá kù ilé ni mọ́tò ni aya ni ọkọ ni kódà ó fẹ́ ra private jet half additional ní gbogbo ẹ̀ additional ní gbogbo ẹ̀. So ìjìnlẹ̀ Ọlọ́run ó kúnnú ayé. Orin kan wà tó ní ó ga jù ayé lọ ó ga jù ayé lọ agbára ńláńlá tọ́ba ògo ní ó ga jù ayé lọ. Agbára Ọlọ́run ga jù ayé lọ. Mo máa ń sọ fáwọn èèyàn mo ń ṣe rí bíbélì Ọlọ́run tá à ń sìn yìí ó ju báíbù tá à ń kà lọ. Torí pé nínú ìjìnlẹ̀ tẹ̀mí Ọlọ́run dá àwọn ẹ̀dá alààyè bíi tiwa yìí sí àwọn ayé míì táwa ò fojú wa rí àárí wọn rí. Ọlọ́run ò dẹ̀ sọ fún wa directly. Bọ́jọ́ tí n bá fẹ́ máa ṣí fún yín nínú bíbélì ẹ máa wò pé bọ́ mo ti ka kíní ìríkẹ́ báwo ni mi ò ṣe mọ̀. Ọlọ́run jẹ́ ká mọ̀ nínú báíbù pé òun sì dá àwọn èèyàn míì. Bẹ́ẹ̀ ni mi ò lọ bẹ̀ lónìí ṣùgbọ́n wà nínú bíbélì. Ìjìnlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ sáyẹ́ǹsì ló wà nínú báíbù tó jẹ́ pé a kàn wò tá a bá ń sọ̀rọ̀ nípa time space àti energy gbogbo ẹ̀ ló wà nínú báíbù. Tẹ́ bá lọ kàwé Genesis chapter 1 verse 1 nínú ìwé Genesis orí kìíní ẹsẹ̀ ìkíní ó ní àtètè kọ́ṣe it's talking about time. Ọlọ́run dá ọ̀run òun ayé ọ̀run that is space ayé that is talking about energy matter. Ọlọ́run dá ọ̀run òun ayé. Tí n bá ní kí n máa gbé lọ́dún àwọn ìjìnlẹ̀ sáyẹ́ǹsì nísìnyí ìwé Jóòbù ni màá lọ kà màá kàwé Job 28 màá tún kàwé Job 38 fún yín. Nígbà tí Ọlọ́run kọ́kọ́ dá ayé àwọn kan béèrè pé age of the universe ìyẹn ọjọ́ orí ayé tá a wà yìí kan mélòó ni. Wọ́n ní the earth is around 13.5 billion years. Èèyàn ti ń exist lórí ilẹ̀ ayé yìí is close to 250 to 300,000 years ago. Ni àwọn èèyàn ti wà lórí ilẹ̀ ayé yìí. Ní ibi tí èèyàn dẹ̀ ti originate wá apá ilẹ̀ Áfíríkà yìí ni. Bẹ́ẹ̀ ni. So ọ̀pọ̀lọpọ̀ mystery ní ẹgbọ́n ní age of the universe pé according to the Bible is around 6,000 years ní ó jù bẹ́ẹ̀ lọ. Ẹ lọ kan tí Sáàmù sọ 1000 ọdún ó ní bí ọjọ́ kan lórí. So when 1,000 years is just like a day ẹ wá imagine. So ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjìnlẹ̀ Olódùmarè àwọn àkókò kan wà tí sáyẹ́ǹsì gan sọ fún wa tí sáyẹ́ǹsì ń sọ̀rọ̀ nípa ayé pé ayé tá a wà ayé tẹ́ pẹrẹsẹ ni pé the earth is flat. Bọ̀ láti inú Bíbélì nínú ìwé Àìsáyà ẹ wo ọdún tí wọ́n ti kọ báíbù ẹ wò bá sáyẹ́ǹsì sì ń ṣe wàhálà. Wọ́n ti kọ báíbù àṣà fábà kí Jésù tiẹ̀ tó wáyé ni wọ́n ti kọ báíbù ìwé Àìsáyà o. Nínú ìwé Àìsáyà tó bá yẹ pé mo lè kà fún yín Àìsáyà 40:22. Ó lẹ́ni tó jókòó lórí òbìrí ayé. Kábíyèsí. Ẹni tó jókòó lórí òbìrí ayé as at 300 years ago science sì ń dispute ẹ̀ pé ayé flat àwọn kan sì wà tó pé they call themselves flat earthers. Bíbélì ti sọ nípa social media nínú ìwé Revelation chapter 10 ẹ lọ ka chapter 10 Revelation 10:7-10. Bíbélì ti sọ fún wa nípa CNN Al Jazeera social medias Facebook YouTube
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. anything social media social media ẹ máa gbọ́ nǹkan tó sọ o. ó ní àwọn kan wà they are like beast. wọ́n bá àwọn ènìyàn jagun ó ní wọ́n wá pa wọ́n ìgbà tán pa àwọn ènìyàn ẹ lọ kà á mi fẹ́ waste àkókò wa. tẹ bá lọ kà á ìgbà tán pa àwọn ènìyàn wọ́n ní wọ́n sì tẹ́ òkú wọn. wọ́n tẹ́ òkú wọn sílẹ̀ for 3.5 days. wọ́n ní gbogbo èdè gbogbo ẹ̀yà ayé ló wò wọ́n fún ọjọ́ 3 àti àbọ̀. now nàìjíríà lẹwà bí kọ́ńtì wo lẹwà lọ́wọ́lọ́wọ́ nàìjíríà làwọn so possible fún yín ẹ jẹ́ ń ṣe sample nígbà tí Queen Elizabeth kú tí wọ́n tẹ̀ sí Westminster fún ọjọ́ 4. gbogbo ayé ló wò. gbogbo ayé ni wọ́n ń wò gbogbo ẹ̀yà gbogbo èdè gbogbo ahọ́n gbogbo ojú ni wọ́n ń wò níbi tí wọ́n tẹ̀ sí. Ìtí Bíbélì sọ pé a time is coming in our lifetime we have social media that everybody will be able to watch one thing at a particular time at a time. So a lot of things ló wà nínú Bible tí Ọlọ́run ti sọ̀rọ̀ nípa àwọn science inú ìjìnlẹ̀ Ọlọ́run yẹn náà ló ti yọ mystery tiwa fún wa ń bẹ̀ nípa àwọn ìrìn àjò káàkiri lórí òkè létí òkun nínú igbó nínú aginjù. Òun náà ni mo dẹ̀ ṣe ń sọ pé ṣe rí gbogbo ẹni tó bá ní ọmọ tó fẹ́ kí ọmọ òun ní special talent bóyá nípa science ni o nípa commerce nípa a lot of things anything technology ayé ti yàtọ̀. ẹ mú ọmọ yẹn wá àbí kẹ́ ẹ pè máa sọ ìgbésẹ̀ tọmọ yín ó gbé kẹ́ ẹ wá wo ìgbé ayé ọmọ yẹn láàárín oṣù 6 sí ọdún kan. ara àwọn ìjìnlẹ̀ Olódùmarè ni èmi náà tí mò ń sọ̀rọ̀ inú ìjìnlẹ̀ yìí náà ní gbogbo nǹkan táwa náà ṣe nípa ti space nípa ti kinní kan. àwọn Israel sì á ní àwọn project tá a jọ ń ṣe lọ́wọ́lọ́wọ́ bá a ṣe sọ̀rọ̀ yìí nínú ìjìnlẹ̀ Ọlọ́run náà ni.